Oluranti ti Luyawo ẹ̀ pa o. Ẹ̀ka iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní Eléwé-ẹran tí í ṣe olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta ní ọkùnrin ẹni ọdún 51 kan tí wọ́n porúkọ ẹ̀ ní Oluranti Bádéjọ wà báyìí o látàrí bó ṣe lu ìyàwó ẹ̀ Fọláṣadé Bádéjọ pa lórí ọ̀ràn tí ò tó nǹkan ní Mòwe. Ojúlé keje òpópónà Madam Felicia ládùúgbò Orímẹ́rùnmú nílùú Mòwe níṣẹ̀lẹ̀ yìí ti wáyé lọ́jọ́ 12 oṣù kẹwàá ọdún yìí. SP Abímbọ́lá Oyèyẹmí tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní àbúrò olóògbé náà ló sáré jọ̀nàjọ̀nà lọ fẹjọ́ sùn lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Mòwe. Ó ní ẹ̀gbọ́n olóògbé náà tó ń gbé lọ́dọ̀ wọn ló pe òun lórí aago pé kóun tètè lọ pọlọ́pàá o torí Bádéjọ ti pa àǹtí òun. DPO tẹ̀sán náà SP Fọlákẹ́ Afẹ́nifọ́rọ̀ yan àwọn ọlọ́pàá tẹ̀lé ọmọbìnrin yìí láti lọ wo ohun tó ṣẹlẹ̀. Wọ́n bá òkú Fọláṣadé nílẹ̀ẹ́lẹ̀ wọ́n sì fàṣẹ ọba mú afurasí ọ̀daràn tó pa á. Lẹ́yìn èyí ni wọ́n gbé òkú olóògbé náà lọ sí mọ́ṣúárì ilé ìwòsàn General Ṣàgámù fún àyẹ̀wò láti mọ irú ikú tó pa á gan-an. Àwọn ọlọ́pàá ní ìwádìí tí wọ́n ṣe fi hàn pé níṣe lọkùnrin náà fìbínú yín ìyàwó ẹ̀ lọ́rùn pa nígbà tí àríyànjiyàn wẹ́rẹ́ kan dìjà láàrin wọn. Wọ́n ní nígbà tójú ẹ̀ wálẹ̀ torí pé ẹ̀mí èèyàn ti tọwọ́ òun bọ́ ní jẹbẹtẹ́ gbọ́mọ lé e lọ́wọ́ èyí ló mú kó dá ọgbọ́n kọ́gbọ́n kan. Wọ́n ló tanná sí àyẹ̀ní wọn ó sì dọ́gbọ́n fi jó olóògbé náà lára káàkiri. Ó tún tú wáyà iná ẹ̀lẹ́ńtíríìkì ilé ẹ̀ sílẹ̀ kó lè dàbí pé iná mọ̀nàmọ́ná ló gbé obìnrin náà tó fi kú. Ṣùgbọ́n gbogbo àṣírí irọ́ yìí kò bò rárá torí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ló ṣojú Jùmọ̀kẹ́ Kòró ìyẹn ọmọ wọn ọmọ ọdún 8. Ọmọ òun sì ṣàlàyé pé bàbá òun ló yín ìyá òun lọ́rùn tó fi kú. Ó níṣe ni bàbá òun wo olóògbé náà níran bó ṣe ń japoró ikú kò sì fọwọ́ kàn án títí tó fi gbẹ́mìí mì. Ọ̀gbẹ́ni Lékan Yusuf tó jẹ́ ọ̀kan lára àwọn àbúrò olóògbé náà sọ fákọ̀ròyìn Punch pé aládùúgbò wọn ló pe òun sórí aago láti fi ìṣẹ̀lẹ̀ aburú náà tó òun létí tóun fi ń sáré bọ̀. Ó ní gbàrà tóun débẹ̀ láàárọ̀ ọjọ́ náà òun rí àpá ayẹ̀nì lára àǹtí òun ẹ̀jẹ̀ sì ń jáde nímú àti etí ẹ̀. Gbogbo ìgbà làwọn méjèèjì máa ń jà. Nígbà tí mo fi ń gbé lọ́dọ̀ wọn lájégúnlẹ̀ kí wọ́n tó kó wá sí Mòwe níṣe lolúrántí máa ń lu ẹ̀gbọ́n mi bí ẹni lu ṣọ̀fì tó bá ti tibi iṣẹ́ dé. Ọ̀rọ̀ tí ò tó nǹkan ló máa ń bínú ran gbọ̀ndàn lé lórí. Lọ́jọ́ kan àǹtí mi ń sùn lọ́wọ́ ni nígbà tó bẹ̀rẹ̀ sí lù ú tìbínú gẹ́gẹ́ bó ṣe wí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lárin Bánkọ́lé ti pàṣẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka tí wọ́n ti ń bójútó ìwà ọ̀daràn abẹ́lé sì máa bá iṣẹ́ ìwádìí wọn nìṣó ná. Ó láfurasí náà máa káwọ́ pọ̀n ìrójọ́ níwájú adájọ́ láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.